إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل وعلى كل النبيين والمرسلين وآل كل وسلم تسليما كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. إن شاء الله عز وجل إلي يوم جاء شكي بإذن الله عز وجل يوم جاء إبارين نياجو بكنا يشيرين لوجو كوكورو لوري يدرو سيسين ní àsìkò fitna torí pé tí ẹnìkọ̀ọ̀kan wa tá bá wo àwùjọ a rí oríṣiríṣi nǹkan tó ń lọ láwọn àìṣedéédé tí àwọn èèyàn tí wọ́n ń gbé káàkiri láti fi kún òdodo láti fi kún ní àwọ̀ eléyìí tí ó kì í ṣe tiẹ̀ tó tẹ́ pé ẹni tó bá ń jẹ́ ẹni tó wà lórí sunna yálà onímọ̀ ni àbí kò nímọ̀ yóò máa fíìl bákanbákan pé sọtẹ́ pé àwọn ṣùúrì àwọn kan tí yóò máa fíìl yóò padà fẹ́ wíkìnìyàn wípé jẹ́ kí n kúrò lórí nǹkan yìí jàre, jẹ́ kí n ṣe kíní jàre. Pàápàá jùlọ tó bá rí ti lágbájá tó ń denounce lọ́tún táwọn èèyàn ń denounce lọ́tún ló sì pé yóò ṣe má ìṣe kìíní kan tí wọ́n fi òdodo lẹ̀ ní tí wọ́n mọ̀ pé òdodo yìí náà ni táwọn náà sì mọ̀ lọ́kàn ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ṣùgbọ́n li sababin aw akhar nǹkan yí padà ya Allah subhanahu wa ta'ala kí ó là wá. àkọ́kọ́ máa wọlé pẹ̀lú ọ̀rọ̀ al-imam al-jabal abu amr abdurrahman ibn amr al-awza'i rahimahullahu ta'ala nínú i'tiqadu wọn ilé tí ó gbajúmọ̀ tí al-lalaka'i rahimahullah tí wọ́n gbé jáde nínú tírà wọn sharhu usuli i'tiqadi ahli sunnati wal jama'a pẹ̀lú sanadun wọn lọ sọ́dọ̀ أبو عمرو الأوزاعي رحمه الله تعالى يبشر أنه المجلد الأول تحقيق الشيخ أبو مالك أحمد بن علي بن المثنى القفيلي وفقه الله تعالى التي دار النصيحة الناشر المتميز تي مواته فارني المجلد الأول page 337 fẹ̀ntí ó bá lè iná àwọn ni atharu àbí point number 280 nínú tírà náà ọ̀rọ̀ tó dẹ̀ gbajúmọ̀ iná al-Awza'i rahimahullahu ta'ala wọ́n ni isbir nafsaka ala sunnah isbir nafsaka ala sunnah وقف حيث وقف القوم وقل بما قالوا وكف عما كفوا عنه واسلك سبيل سلفك الصالح فإنه يسعك ما وسعهم
Al-Awza'i rahimahullah ó ní isbir nafsaka ala sunnah, ṣe sùúrù lórí sunnah, mú ẹ̀mí rẹ̀ balẹ̀ lórí sunnah, mọ́kàn rẹ̀ balẹ̀ lórí sunnah, ṣe sùúrù lórí dúró ṣinṣin lórí sunnah. Waqif haythu waqafa al-qawm, dúró níbi tí àwọn al-qawm àwọn ìjọ náà, ìyẹn àwọn as-salaf as-salih, àwọn as-sahaba ridwanullahi alayhim, bí tí wọ́n dúró sí iná ní kí wọ́n náà dúró sí, ibi tí wọ́n dúró sí ní kí wọ́n náà dúró sí. Wa qul bima qalu, in tí wọ́n bá ń sọ iná ní kí wọ́n náà máa sọ, in tí wọ́n bá ń sọ tí wọ́n ní láti sọ́kà iná ní kí wọ́n náà máa sọ. Wa kuffa amma kaffu anhu, in tí wọ́n bá mẹ́nu kúrò níbẹ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n náà mẹ́nu kúrò níbẹ̀. Wasluk sabila salafika as-salih, wọ́n máa rìn lórí ìlànà àwọn sálàfù rẹ̀, àwọn ẹni rí àná. Wasluk sabila salafika as-salih, máa rìn lórí ìlànà àwọn sálàfù rẹ̀, àwọn ẹni rí tí wọ́n ti rí kọjá, tí wọ́n gbà wájú rẹ̀. Bí eléyìí bó ṣe rí iná ni Al-Awza'i rahimahullahu ta'ala ọ̀rọ̀ wọn ni àbí tí afẹ́lú iná ilé wọn ni fa innahu yasa'uka ma wasi'ahum, torí pé tó tó àwọn sahaba, tó tó àwọn salafu kas-salih, àwọn ẹni rí àná tí wọ́n ti rí kọjá síwájú rẹ̀, in tó tó wọn ó tó wọn náà, ó bùkátà sí nǹkan mi, ó bùkátà sí kó máa wá nǹkan mi káàkiri. In tó tó àwọn ẹni àná yìí ó ti tó wọn náà tí wọ́n bá jẹ́ ẹni tó ń wá òdodo ní tòótọ́. Al-Fudayl ibn Iyad rahimahullahu ta'ala ani ilzam tariq al-huda, ilzam tariq al-huda, dunima ìlànà ilé tó tọ́, ìlànà náà, ìlànà àwọn ẹni rẹ̀ àná iná ní kó dúró lórí rẹ̀, kó dunima. Wala yadurruka qillatu as-salikin, má jẹ́ kí kékeré táwọn tí wọ́n rìn lórí ìlànà yìí tí wọ́n kéré, má jẹ́ kó ṣe kíni, má jẹ́ kó kó ìnira báyìí, má jẹ́ kó affect ẹ̀. Torí pé tí wọ́n bá wà lórí òdodo kò sí ni àwọn táwọn pọ̀ lóríṣiríṣi from every angles. Bákan náà àwọn téèyàn jọ rí rẹ̀ lórí òdodo wọ́n kéré jọjọ. Wa iyyaka wa turuqa ad-dalalah, wá ṣọ́ra fún àwọn ìlànà ànù, àwọn ìlànà tí wọ́n náà mọ̀ wípé ìlànà ànù iná lélẹ̀, ṣọ́ra fún wa. Wala taghtarru bi kathratil halikin, wala taghtarra bi kathratil halikin, má gbàtàn jẹ́ pẹ̀lú pípọ̀ àwọn tí wọ́n parun, àwọn ẹni ìparun, àwọn tí pé wọ́n rìn lórí ìlànà ìbàjẹ́. Má ṣe kíni, má gba ìtànjẹ pẹ̀lú wọn, má gba ìtànjẹ pẹ̀lú ìlànà wọn, torí pé orúkọ wọn tí wọ́n náà ti gbọ́yìn al-halikun wala budda an yahlaku, kò sí ni wọ́n parun náà, wọ́n parun náà. So bí eléyìí bó ṣe rí náà ni eléyìí wà nínú al-i'tisam lish-Shatibi rahimahullahu ta'ala. Bákan náà Shaykh Ibn Uthaymin rahimahullahu ta'ala wọ́n ní nínú sharhu al-Kafiyati ash-Shafiyah, ìyẹn Nuniyatu Ibn al-Qayyim rahimahullahu ta'ala, wọ́n ní al-haqqu mansurun wa in qalla atba'uhu wal-batilu makhdhulun wa in kathura atba'uhu. Ṣẹ̀rí tó ń jẹ́ òdodo ní nǹkan tí Allah subhanahu wa ta'ala tí ó kún lọ́wọ́ ni, kódà kí àwọn tí wọ́n ń tẹ̀lé òdodo yẹn kí wọ́n kéré. Bákan náà al-batilu ní tí ó padà di nǹkan yẹpẹrẹ ni, tí ò ní ní túmọ̀mọ́ ni, ìbàjẹ́ kò ní padà ní túmọ̀mọ́, kódà káwọn tí wọ́n ń tẹ̀lé kí wọ́n pọ̀, kẹwò báyìí kẹrì kí àwọn ilé ṣe wá pọ̀ báyìí. So kò sí ni, yóò padà ṣe kí ni, yóò padà di nǹkan ìyẹpẹrẹ iná ni.
yóò di nǹkan yẹpẹrẹ ni tí ó ní nítumọ̀ mọ́ láwùjọ iná ni yóò padà dà. So eléyìí intilaqan min hadha, so látòrí eléyìí máa sọ waffaqakumullahu ta'ala wa iyyai wípé tipẹ́tipẹ́ òun ni àwọn èèyàn ni wọ́n ti máa ń yapa òdodo, ni wọ́n dẹ̀ ti máa ń tọ ìlànà eléyìí tí ó jìnà àbí tó yàtọ̀ sí ìlànà òdodo. So bal àtòrí nínú àwọn èèyàn tí àwọn náà wà lórí òdodo tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n á fi kalẹ̀ nítorí ìdí kan sí kejì, tó yẹ pé Allahu subhanahu wa ta'ala nìkan ló ní mọ̀ jùlọ nípa rẹ̀. Ó lè jẹ́ látara ìmọ̀kan, ó lè jẹ́ látara ìfẹ́nu, ó lè jẹ́ látara yòròyòrò nǹkan ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tí àwọn èèyàn máa ń yẹ nítorí rẹ̀. So ẹni tó bá jẹ́ mùsùlùmí tó wà lórí àkídà ilé tó lálàáfíà tó sì ní àmàdájú wípé àkídà tó ń wà lórí rẹ̀ yìí, manhajù tó ń wà lórí rẹ̀ yìí, manhajù tó lálàáfíà ni, irú èèyàn bẹ́ẹ̀ wá ní ó ń bùkátà láti dúró ṣinṣin náà, torí pé al-àkídà tí ẹ̀ ní àdìsọ́kà kankan tó yẹ pé èèyàn ó dì sí sínú gbá èèyàn ni, so tó yẹ pé ìgbàgbọ́ téèyàn ní sí ìgbàgbọ́ tí ò ní ní ṣákù iná ni, ìgbàgbọ́ tí ò ní ní ṣákù iná ni ma'a thabati alayha, èyí tó wà ní thabati lórí rẹ̀. Bẹ́ẹ̀ náà ni alámọ̀rí nípa manhajuna, manhaj ní tí ó dáyìn lójú pé ìlànà yìí ìlànà àwọn ahlus sunnati wal jama'a ni, ìlànà àwọn as-salafus salih ridwanullahi alayhim iná ni. Èèyàn bùkátà sí athabatu lórí rẹ̀. Bákan náà al-yaqin, èèyàn ní máa ṣe méjì nípa rẹ̀, èèyàn ní máa ṣe méjì nípa rẹ̀. Tí a bá ti ń ṣe méjì, wọ́n túmọ̀ sí pé kí ni àdìsọ́kànyà ìtí a sì ń sọ pé yẹn dúró lórí kò lálàáfíà iná nìyẹn, kò lálàáfíà iná nìyẹn. So bó ṣe wá jẹ́ pé èèyàn bùkátà láti di nǹkan yìí sínú gbá èèyàn kí ẹ sì mọ̀ lámàdájú, kí ẹ sì dúró ìsìn lórí rẹ̀ yìí, nǹkan tó ti rinlẹ̀ tẹ́lẹ̀ tí ẹ sì mọ̀, tí ẹ sì lámàdájú lórí rẹ̀, nítorí àwọn ṣubuhati kọ̀ọ̀kan táwọn èèyàn lè máa rọ̀ wájà àbí látara pé ẹlòmí ó jáde yóò sọ pé àmì ò sí lára yín mọ́, nǹkan báyìí ni nǹkan báyìí lẹ́ ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So tẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ in tó náà wà lórí ẹ̀ lánàá nìyẹn, tó sì mọ̀ lámàdájú pé nǹkan òdodo ni, nǹkan kan wá ṣẹlẹ̀ sí ní az-zaygh, ní ìgòríkòrò lójú ọ̀nà, wà gbọ́dọ̀ wá yẹ nítorí ẹni tóun ti yẹ, a gbọ́dọ̀ yẹ nítorí rẹ̀. nítorí ẹ̀ shaykhuna al-allama abu abdillah adil ash-shurbaji حفظه الله تعالى إنه شرح لمعة الاعتقاد، شرح لمعة الاعتقاد، أتنشأ لي شرح لمعة الاعتقاد الشيخ العلامة صالح آل الشيخ حفظه الله تعالى. وقد تعتري العقيدة الراسخة الثابتة بعض الشبهات، يعني عقيدة إليه تورن الله ننبعي يتله تدور سنسين apá kan náà àwọn ìrújú lè padà wá wọlé tọ̀ tí ó wá máa ṣékì ẹ̀ bisababi man yurawwijunaha, nítorí àwọn tí wọ́n ń fún àwọn ìrújú yìí ká. fahina idhin, tó bá ti wá rí bẹ́ẹ̀ tí nǹkan bá ìṣẹ̀lẹ̀ o, yanbaghi lil mar'i an ya'tabiraha min al-mutashabih, eléyìí tí ó jẹ́ mùdùmúdù ọ̀rọ̀ mi gangan náà ilé sọ ní pé tí nǹkan yìí bá ti wá rí bẹ́ẹ̀, anything tó bá wá báyàn lórí nǹkan yẹn kí ẹ ṣe kíni, kí ẹ ṣe àtibá rẹ̀ pé eléyìí min al-mutashabih náà ìrújú lélẹ̀, ìrújú náà ilé kò wá tọ́ fún mi kí n fi nǹkan tí mo ní àrídájú lórí rẹ̀ kí n fi kalẹ̀ nítorí ìrújú. sẹ́lẹ̀ yìí ni ìlànà tó yẹ kí mùsùlùmí ahlus sunnah tẹ́ kó máa rìn lẹ́yìn náà àkídà rẹ̀ nínú manhaj rẹ̀. lásìkò kan sí kejì ara àwọn èèyàn lóríṣiríṣi, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti rí nínú àwọn tí wọ́n jẹ́ onímímà tí wọ́n sì nílàkàyè tó ń bérebére,
tí wọ́n ti ní inhiraf kúrò lórí àkídà àwọn ahli sunnati wal jama'a tí wọ́n fi lẹ́yìn yányán tẹ́ pé díẹ̀ lókun láti ìdájọ́ pé eléyìí ó ti di kèfèrí omi nù ó ti ń kó sínú kúfùrù àwọn olùmọ̀kan sọ pé lágbára ti di kèfèrí náà ẹ̀mẹ̀mẹ̀ ibẹ̀ tí wọ́n ti ní inhiraf ẹlòmíì sì bá tiẹ̀ dépò kúfùrù náà so ìyẹn wá gbọ́dọ̀ wá kó báyàn torí pé irú àwọn yẹn náà wọ́n ní dákẹ́ o wọ́n ní dákẹ́ tí wọ́n bá ti débi tí wọ́n lọ tí wọ́n dénú àánú míì tí wọ́n fẹ́ wọ̀ àbí tí wọ́n dénú àánú tí wọ́n fẹ́ wọ̀ yóò láwọn ọ̀rọ̀ tí wọ́n máa sọ wọ́n máa kọ tírà wọ́n máa ṣe oríṣiríṣi yẹ bá ṣe rí lọ́pọ̀lọpọ̀ tí mo fẹ́ máa dárúkọ àwọn olùmọ̀ tí wọ́n ti pé nǹkan báyìí tó ṣẹlẹ̀ sí àtàwọn tírà tí wọ́n kọ tí wọ́n fi jẹ́ odológun bọ́n tí mo fẹ́ sọ tí mo dẹ̀ fẹ́ pàṣọ ní pé kí nǹkan yìí ni àwọn olùmọ̀ jẹ́ kó ṣèkì wá bí alágbájá ti kọ́ tí ó ṣe kìíní ó ṣàlàyé pé àkídà ọ̀dà ẹ wo lápèjúwe nísìnyí kí nǹkan má pèjú kan wá ní tó súnmọ́ dáadáa afákan ní Yemen tí wọ́n máa pe orúkọ wọn ní ṣe Bahumeid kan al-Ansari Bahumeid al-Ansari ẹni yìí ni ẹni tẹ́ pé ó ti wà lórí àkídà salafiyya tẹ́lẹ̀ ní tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tírà salafiyya ni wọ́n ṣàlàyé lóríṣiríṣi ṣùgbọ́n falamma zaghu azagha Allahu qulubahum wọ́n rìn lórí ìlànà eléyìí tí ó ṣe kíni tí ó yàtọ̀ sí lánàá àwọn as-salafu salih ẹni yìí wá padà wá di ẹni tẹ́ pé ó ti wáyé gẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nísìnyí báyìí tẹ́ pé àwọn nǹkan tí ó máa sọ ṣughuluhu ash-shaghil gbogbo in tí wọ́n ná sí kan wọlé lórí òun náà ní kíni bá ṣe da salafiyya yìí wo tẹ́ bá ṣàṣòro kan lórí YouTube nǹkan ọkọ̀tẹ́ ọkọ̀ rí òun ni hujum lórí wahabiyya salafiyya tí wọ́n pè ní salafiyya al-mu'asira àbí al-asriyya madan salafi àwọn madan salafiyya so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn kan tẹ́ máa rí nìyẹn àwọn kan yẹ wá ní ikọ̀ á gbọ́dọ̀ wá kó ìtànjẹ bá wa lókùn gbà táwa ti mọ nǹkan táwa lórí ẹ̀ tẹ́lẹ̀ tó sì dá wa lójú gbogbo àwọn nǹkan tí wọ́n máa kó wa tẹ́ pé àwọn náà mọ̀ pé irọ́ ni tàbí kí pé bí a kò tiẹ̀ wá yé wọn aslan tẹ́lẹ̀ náà tí wọ́n wá ń kó wa àwọn kan yẹn wá gbọ́dọ̀ wá tàn wá jẹ torí pé àwa ti àkídà wa manhaj wa nípìnlẹ̀ àmọ́ lórí mọ̀ ni kì í ṣe muqallid tó wáyé pé ẹni tó jẹ́ muqallid ọ̀rọ̀ mi lè léyìn à ń bọ̀ wá lórí ilé insha Allah ta'ala Allah subhanahu wa ta'ala jẹ́ kí n rántí so a ti mọ̀ wípé nǹkan yìí ni bó ṣe rí ni bí nǹkan yìí bó ṣe rí náà eléyìí bá kìí dáwà ṣe rí ni so kẹ́nìkan wá máa kó ṣubuhati wá nípa istiwa ni nípa sirat nípa oríṣiríṣi alámàrí àkídà gbogbo àwọn kan yẹn kò àbùkátà láì ṣe kí ni àbùkátà láì jẹ́ kó tàn wá jẹ yẹ́bí máa ṣe mú wa insha Allah azza wa jal afáàní fàhínà idhin yanbaghi lil mar'i an ya'tabiraha min al-mutashabih yẹn gbọ́dọ̀ rí àwọn kan yẹn min qabili al-mutashabihati ní pé nǹkan yìí ìrújú lásán ni ìrújú ni kí àwọn sọ pé kìíní kan báyìí lẹ́yìn ṣe báyìí kìíní kan kí wọ́n kárí pé gbogbo àwọn eléyàn ọ̀rọ̀ lásán ìrújú lásán iná ni wa yathbutu ala ma huwa alayhi min al-aqidati as-sahiha wa yathbutu ala ma huwa alayhi min al-aqidati as-sahiha kó wá ṣe kí ni kó wá dúró sí lórí tó wà lórí ẹ̀yìn àkídà ilé tó lálàáfíà afáàní lidhalika al-imam as-Sa'di rahimahullah في تفسيره لسورة مريم انتو لي لو جابي الإمام السعدي رحمه الله إنه تفسير في سورة مريم بعد أن ذكر المعتقد في عيسى ابن مريم عليه السلام نبقى من عقيدة نبقى عيسى ابن مريم ووضع أصلا مستنبطا من آيات سورة مريم وغيرها wọ́n gbé ìpìlẹ̀ kan kalẹ̀ tí pé wọ́n fà jáde ìpìlẹ̀ wọ́n fà yọ ni láti inú àwọn ááyà tó wà nínú suratu Maryam àti àwọn ááyà mìíràn wa hasiluhu àfáwà ní samri ìpìlẹ̀ tí al-Imam Sa'di tí wọ́n gbé kalẹ̀ ní pé kí ni anna al-muslima
wọ́n ní pé àwọn mùsùlùmí ni àwọn mùsùlùmí àbí ẹni tó jẹ́ mùsùlùmí ni idha thabata anhu bil adillati mu'taqadun mu'ayyan wa rasikh tí àkídà kan alámọ̀rí kan tó bá fi lè rinlẹ̀ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀rí tó sì dúró sí sínú gbáyà rẹ̀ nípa àyíká yẹ òdodo iná ni tó ti mọ̀ tẹ́lẹ̀ pé òdodo nìkan yìí wa ba'da dhalik nítorí eléyàn after then atahu shay'un min al-adillati aw min al-haqa'iq lẹ́yìn ìgbà yẹn nǹkan kan nínú àwọn ẹ̀rí tí wọ́n bá àbí nínú àwọn haqa'iq kan ìyẹn tí yẹn fojú rí torí pé nǹkan yìí tí mo rí ó ti yapa nǹkan tí mo ní láti sọ́kàn tó tí mo sì lẹ́rìí lórí rẹ̀ náà tẹ́lẹ̀ kí lèyàn ṣe tó bá dé rúpọ̀ yìí atahu shay'un min al-adillati aw min al-haqa'iqi ala khilafi ma ta'allam nǹkan tó wá bá yẹn nínú ẹ̀rí ni àbí nínú àwọn nǹkan tó fojú rí tó experience ó wá ní tó ń yapa sí tó ti kọ́ tẹ́lẹ̀ tó ti mọ̀ tẹ́lẹ̀ wa in ajaza tó bá kágara tí ò lágbára láti ṣe kíni láti dìfẹ́ǹdì ara ẹ̀ láti dìfẹ́ǹdì bátìlì yẹn pẹ̀lú ìmọ̀ ó kàrí pé àyíká yìí orújúmọ̀ lọ́wọ́ náà orújúmọ̀ lọ́wọ́ ìgbà pé wọ́n wá jókòó sínú hayra bẹ́ẹ̀ tí wọ́n máa kí nǹkan báyìí kuntu astashkiluhu mundu kìnnìkan rárá tó mọ̀ pé òdodo ló wà lórí ẹ̀ tẹ́lẹ̀ ó wá fìrà ilẹ̀ ó wá ṣe istirsal pẹ̀lú àwọn ròyìnròyìn waswasa shaitan ó jẹ́ kó máa tì ọ́ káàkiri fún àsìkò tó pẹ́ so rárá o afáǹtẹ́yìn bá ti ka gara tẹ́yìn ò rí nǹkan èèyàn gbé síbi kan falya'tabirha min al-mutashabih kó ka nǹkan èèyàn kúnnú al-mutashabih nípa ìrújú lélẹ̀ ìrújú lásán iná lélẹ̀ kò tó ní nǹkan tí wàá mú mi kúrò lórí tí mo ti mọ̀ lámàdájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wa yalja'u falya'tabirha min al-mutashabih wa yalja' ila al-muhkam kó wá ṣe kí ni kó wá sá lọ síbi al-muhkam in tó ti mọ̀ tó dá lójú tẹ́lẹ̀ ẹ̀rí tó ní lọ́wọ́ tẹ́lẹ̀ tó sì dá lójú kó ṣe kí ni kó sá lọ síbẹ̀ so eléyìí ni parí ọ̀rọ̀ tí Shaykhuna Adil Ash-Shurbaji hafidhahullah tí wọ́n kó ti láti ọ̀dọ̀ àbí tí wọ́n summarize nínú nǹkan tí al-Imam Sa'idi rahimahullah ta'ala tí wọ́n sọ òtòrí àlọ́ fi jẹ́ pé afáàní pé ahlu sunnati yu'thiruna ma ya'lamuna ala ma yarawna wa hadha huwa al-mu'taqadu asla wọ́n ní àwọn ahlu sunna ni wọ́n máa gbọ́lá fún tí wọ́n mọ̀ tí wọ́n kọ́ tí wọ́n mọ̀ nípa rẹ̀ tó dá wọn lójú wọ́n máa gbọ́lá fún lórí in tí wọ́n fojú rí in téèyàn kọ́ téèyàn mọ̀ ó lè fi nǹkan míì téèyàn fojú rí àbí téèyàn máa experience ó lè fẹ́ yapa rẹ̀ èèyàn ní ṣe kí ni èèyàn pàtì èèyàn gbọ́lá fún nǹkan téèyàn kọ́ tó sì dá yàn lójú yẹn téèyàn sì mọ̀ yẹn èèyàn máa gbọ́lá fún lórí kí ni lórí nǹkan téèyàn fojú rí yẹn bí eléyìí ṣe rí náà ni so ẹni tó jẹ́ pé talibu ilmi náà akẹ́kọ̀ọ́ ní wọn tó jẹ́ pé ó ti wà convinced pẹ̀lú àwọn ẹ̀rí tí àwọn olùmọ̀ tí wọ́n ti fún tí wọ́n ti quote lóríṣiríṣi nípa àlámọ̀rí kan pàtó ìròyìn bẹ́ẹ̀ kò wá ní jẹ́ pé tí ṣubha bá wá dé yálà min ad-dakhil ní àbí min al-kharij yálà fún rẹ̀ ní ṣubha yẹn ló wá bá ní àbótí ẹ̀ gbọ́ níbi kan náà ni èèyàn ṣe kíni èèyàn tètè ṣe láfúrú rẹ̀ èèyàn tá dànù pé rárá ó lè rí ibi jókòó sí lọ́dọ̀ tèmi so bákan náà ní tó jẹ́ muqallid tó yẹ pé taqlid wọn lòun kò lẹ́ ń ṣe aslan ó ń tẹ̀lé àwọn olùmọ̀ni lórí nǹkan tí wọ́n bá sọ irú ẹni bẹ́ẹ̀ tó jẹ́ kó dá lójú pé àwọn ẹni yìí iná wà lórí òdodo al-muqallidu yabqa muqallidan hatta yata'allam ẹni tó jẹ́ muqallid náà ni ó jẹ́ yóò máa gbọ́ ìtàwọn olùmọ̀nsọ náà yóò sì máa ṣe kíni yóò máa tẹ̀lé títí tóun náà fi wá kúrò nípò yẹn pé àìmí náà ti wá kẹ́kọ̀ọ́ mo ti wá ní dáǹkàkà nísìnyí in tó sì yẹ fún ẹnì kọ̀ọ̀kan wa láti sáré láti ṣe iná ilé láti sáré láti ṣiṣẹ́ tọ́ iná ilé pé èmi náà mo gbọ́dọ̀ gbìyànjú ẹni tí ò bá ṣàǹfààní kankan
lára àwọn al-ahdath al-fitan tó tayọ pé àwọn nǹkan yẹn ṣe lójú kòkòrò pé jẹ́mi náà kẹ́kọ̀ọ́ tí ó bá ṣàǹfààní kankan bẹ̀ tó tayọ eléyìí ó ti ṣàǹfààní lọ́pọ̀lọpọ̀ mẹ́rin tí ó wá ṣàǹfààní eléyìí tó tún wá pàdánù òdodo irú ẹni bẹ́ẹ̀ khasirin náà ẹni tí ó pàdánù lọ́pọ̀lọpọ̀ iná ní irú yẹn bẹ́ẹ̀ sẹ́ni tó jẹ́ muqallid tó ń tẹ̀lé àwọn olùmọ̀ pé nǹkan báyìí làwọn afá yìí sọ mo sì mọ̀ pé àwọn afá yìí náà wà lórí òdodo irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ yóò ṣẹ́kù pẹ̀lú àwọn tó ń tẹ̀lé náà hatta kó jẹ́ muqallid ó ń tẹ̀lé àwọn tí wọ́n sí lórí òdodo ga haqqu rẹ̀ náà ni pé kíni lókùn gbàtẹ́ pé àwọn tí wọ́n convinced pẹ̀lú ọ̀rọ̀ wọn iná nìyẹn àwọn tó sì rí pé àìní yìí ìyẹn rẹ̀ ni wọ́n iná nìyẹn yóò ṣe kíni yabqa mutamassikan bihim yóò ṣẹ́kù lẹ́ni tí ó dìrọ̀ mọ́ náà so tó bá jẹ́ pé orí àánú ní wọ́n tó tọ́ àwọn ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n ru ẹ̀ṣẹ̀ ìṣirò ẹni bẹ́ẹ̀ lọ́nà irú nǹkan mi tó tún wá jẹ́ ní tí ó tún máa ń ṣèyàn léwọ̀n láwùjọ tiwa wọ́n ní pé ẹni tó jẹ́ muqallid tó ń rẹ́sì mọ̀ pé muqallid lòun tó yẹ pé la yuhsinu al-umur wa la ya'rifuha káwá ríro àwọn èèyàn bẹ́ẹ̀ kí wọ́n náà máa ṣe jidal lórí Facebook yálà wọn wá pẹ̀lú àwọn tó wà lórí òdodo ni àbí wọn wá pẹ̀lú àwọn tí wọ́n sí lórí òdodo la yahiqqu laka ka muqallidin an taf'ala hadha eléyìí ò tọ́ rárá gẹ́gẹ́ bẹ́ẹ̀ tẹ́ ń pé ó lè tí wọ́n bá béèrè pé ok kílẹ̀ rí nǹkan yìí kí ló fẹ́ fi gbá nǹkan yìí dànù ó lágbára ẹ̀ kò tọ́ sí ròyìn abẹ́kọ́ ẹ̀ pé òun ní wàá tún máa ṣe jìdáàlì ní àwọn sọ pé lágbájá ẹni àánú ní lágbájá kìnnìkan lágbájá kìnnìkan so kò tọ́ sí ròyìn bẹ́ẹ̀ rárá kó máa ṣe irú nǹkan yìí kí Allah subhanahu wa ta'ala kí ó waffaqa wa wa fil akhir wa fil khitam insha Allah ta'ala máa parí pẹ̀lú ọ̀rọ̀ tí shaykhuna Abu Hazim Muhammad ibn Husni al-Qahiri hafidhahu Allahu ta'ala ilé tí wọ́n sọ nínú muhadara waka nínú àwọn al-muhadaratu al-manhajiyya ilé tí wọ́n pẹ̀rùkọ ní as-sirriyatu fi ad-da'wati bayna al-haqqi wal-batil wọ́n sọ ọ̀rọ̀ kan nígbàtí ọ̀rọ̀ náà ń parí lọ wípé uthbut ala manhajik dúró ṣinṣin lórí manhaj ara pé nǹkan yìí ni ó jọ nǹkan tí a ń sọ bọ̀ látàárọ̀ náà tí mo ti ń fi rinlẹ̀ láti àárọ̀ so eléyìí òun ni almanhajul haqq liman yuridu suluka eléyìí ni ìlànà òdodo methodology eléyìí tí ó jẹ́ òdodo eléyìí lẹ́ni tó bá fẹ́ rìn lórí rẹ̀ wọ́n ní pé kí ni in tó ti mà tó jẹ́ òdodo nù manhaj uthbut ala manhajik dúró ṣinṣin lórí manhaj rẹ̀ ولا تتغير فيه مهما تغيرت الأحوال مهما وچنجا ونقبا نينو منهج رẹ̀ tó ń ti bí conditions bá ṣe ń change wọ́n máa change ní tiẹ̀ مهما تغيرت الأحوال bí conditions àwọn yẹn bá ṣe ń change ومهما مات فلان bí lágbájá kú ni أو مات فلان àbí lágbájá kú àbí tàmẹ̀dù kú aw inharafa fulan àbí lágbájá kúrò lórí òdodo ó yẹ gẹ̀rẹ̀ ó dẹni àánú aw lam yanharif àbí kò tiẹ̀ wá dẹni àánú ó dúró lórí òdodo rẹ̀ náà má ṣe kíni ìwọ dúró ṣinṣin lórí tó ti mà lórí òdodo mà yẹn náà lórí manhaj rẹ̀ dúró ṣinṣin lórí náà àfààní hadha kulluhu la ya'nika fi shay gbogbo ilé ìpátá ogun kí nìkan tó tún ṣẹlẹ̀ akíní wọn tún sọ kíní kan lágbájá ló tún sọ báyìí lágbájá ṣe báyìí gbogbo ìpátá kò kàn nìkan kan nù wá. ولا تكن إمعة مع الناس ما جنتيو جاء إمعة تيكبي كيني جاء النبي صلى الله عليه وسلم حديث تقول تو ما سيكبي إن أصلحوا أصلحتوا تو يا باشي دادا تو با يا دادا يمينو يا دادا وإن أفسدوا أفسدتوا تو باسي باجناني تو يا إداكيجي يمينو شكيني يمينو يا داكيجي pẹ̀lú wọn تو يا باشي دادا pẹ̀lú wọn tó bá ń ṣàbúrú yemino ṣàbúrú pẹ̀lú wọn má rí bá ya rárá eléyìí ni kò kí ń ṣe ìròyìn as-salafiyul haqq yani tó dúró salafi tó jẹ́ salafi lódodo tó dúró lórí manhajú àwọn ahli sunnati wal jama'a afani hadha la yaquluhu aqilun ya'rifu qadra nafsihi wa ya'rifu qadra ad-din alladhi yantasibu ilayhi ìrọ̀rọ̀ báyìí nísìn ẹni tó ní làákàyè tó sì mọ
iyì ẹ̀sìn tó mọ iye ara rẹ̀ tó sì mọ iyì ẹ̀sìn tó ń fara ẹ̀ tì sí tó mọ iyì Islam bí i Islam ẹ̀sìn òdodo ni manhajo yìí manhajo òdodo ni èèyàn tó bá mọ̀ kò ní máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí pé táwọn yẹn bá ṣe dáadáa èmi náà ṣe dáadáa ibi tá a fẹ́ alágbájá bá lọ èmi náà lọ ibi tí kìíní rárá. uthbut ala manhajik dúró ṣinṣin lórí manhajo rẹ̀ dúró ṣinṣin lórí manhajo rẹ̀ so bí eléyìí bó ṣe rí náà eléyìí máa jẹ́ ọ̀rọ̀ ìyànjú ṣókí lórí alámàrí eléyìí tẹ́ pé ó lè fẹ́ máa kó aṣubha àbí ashak sínú gbáyà ẹlòmíì nípa manhaj bí eléyìí bó ṣe rí náà eléyìí wa'lamu anna al-haqqa mansur ẹ jẹ́ ká lọ mọ̀ pé òdodo ìntí Allah subhanahu wa ta'ala tí ó kún lọ́wọ́ iná ni òdodo ìntí Allah subhanahu wa ta'ala tí ó kún lọ́wọ́ iná ni wa in qalla atba'uhu wa in inharafa man inharaf kódà káwọn tí wọ́n tẹ̀lé òdodo náà kí wọ́n ṣe kíni kí wọ́n kéde kódà kẹlòmíì tún yẹ gẹ̀rẹ́ kúrò ń bẹ̀ kó sọ pé wọ́n ṣe má alhaqqu mansurun ala kulli hal ní gbogbo ọ̀nà pátá òdodo ní yóò ṣe kíni yóò rana ṣe náà Allah subhanahu wa ta'ala yóò rana òdodo yóò kún lọ́wọ́ náà la tazalu ta'ifatun min ummati ala alhaqqi mansurin la yadurruhum man khadhalahum wala man khalafahum hatta ya'tiya amrullah wa hum ala dhalik anabi sallallahu alayhi wa sallam aw kama qala sallallahu alayhi wa sallam sọ pé àwọn ìjọ kan ní yé máa wà nínú àlùmọ̀ ohun tó pé wọ́n á dúró lórí òdodo wọ́n á dúró ṣinṣin lórí òdodo yìí ni anabi wa máa ń ṣe àwọn ìran méjì tí ó yapa wọn wọn ni la yadurruhum man khadhalahum ẹni tó bá khadhala wọn kò ní ṣe kíni kò lè kó nira ẹ̀kan bá wọn àwọn olùmọ̀ sọ pé anabi sallallahu alaihi wasallam ó bẹ̀rẹ̀ pẹ̀lú at-takhdhil li'annahu yahsulu min ad-dakhil torí pé nǹkan yìí láàrin àwọn ẹni òdodo yìí àwọn at-ta'ifatul mansura yìí láàrin wọn náà ni at-takhdhil yóò ti wáyé èèyàn kan nínú wọn tó ti wà láàrin wọn tẹ́lẹ̀ òun yóò ṣe kí ni yóò ṣe nǹkan yìí yóò jàǹbá wọn yóò lẹ́ni tí ò kì í ṣe tí wọn yóò lẹ́ mọ́ wọn yóò sọ oríṣiríṣi nípa wọn yóò sọ pé òun ṣe má òun sí lára wọn mọ́ yóò sọ oríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn olùmọ̀ sọ pé anabi sallallahu alaihi wasallam ó mẹ́ńṣà nǹkan yìí látara pé kíni látara pé al-aduwwu fi ad-dakhil òun ni alámọ̀ rẹ̀ lágbára jù ọ̀tá alátakò láti àárín èèyàn kò sí ní tó bá sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n á fẹ́ fọ́ọ̀lù fún pé òdodo ló sọ kíní kan sáré pé alámọ̀ rẹ̀ nǹkan tó lágbára iná wala man khalafahum bákan náà ẹni tó bá tún khalafahum nípìnlẹ̀ ibtida'an tí ó tẹ̀ sí pẹ̀lú ara tẹ́lẹ̀ yóò ṣe kíni irú ẹni bẹ́ẹ̀ nǹkan ìyapa wọn tó ń náà bá yapa wọn kò lè kó nira bá wọn hatta ya'tiya amrullahi wa hum ala dhalik títí tí alámàrí Allah subhanahu wa ta'ala tí ó fi dé ní alqiyama ẹni kọ̀ọ̀kan wọn tàbí qiyama haqiqi yẹni pé tí ikú ó fi dé tí ó fi mú kálukú lọ àbí tí alqiyama tí ó fi dé tí Allah subhanahu wa ta'ala tí ó pààyè rẹ̀ wọ́n á sì ṣẹ́kù lórí òdodo yẹn so kí wọ́n sọ pé ṣe máa mo tẹ̀lé lágbájá mo ṣe kíní kan so fa innahu la yadurru illa nafsah irú ẹni bẹ́ẹ̀ kò ṣe kíní kò ní ẹni kankan lára bí kì í ṣe ààrẹ wa hadha yadullu ala annahu qad safiha nafsah eléyìí sì ń tọ́ka sí pé irú ẹni bẹ́ẹ̀ kan ó ti sọ rẹ̀ dòmùgọ̀ ó ti pè rẹ̀ lédà rẹ̀ iná nìyẹn so bí eléyìí bó ṣe rí iná nìyẹn wallahu ta'ala a'la wa a'lam. نسأل الله التوفيق والثبات على هذا المنهج حتى الممات سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.